mi mọ̀ pé aṣẹ́wó lè bẹ́ẹ̀ yẹn o bẹ́yìn ò bá ṣe é rí tó bá lóun ṣọ̀dájú ọmọ máa ká lójú ẹni lọ́wọ́ kan àwọn ọmọ yìí kò pọ̀ náà máa láṣẹ́wó gan o wọ́n pọ̀ gan ti dáàlú pa àṣẹ rotting ball ọjọ́ yẹn ti kọ́ make attempt pé mi máa dáṣẹ́ mi rí dó lọ́jọ́ yẹn gbọ́. Put condom. Come here. Remove your dresses now. We can put condom now. Why they waste time? Come here. Come here now. I will tell you now. Don't waste my time. Don't waste my time now. You know, say time now money. Time now money. I will tell you now. I will carry another customer. I need to return your money. Come here, I make I put condom now. Why they do like this now? I said, man, you come here. Come here now. Remove your pants. Come here, I said, make you remove your pants now. Remove them. Why they do like this now? You never fucked before. Waiting. Why you they waste my time now? Abba now. Why your feet big like this now? Why your pig big like this now? Why? You small pikin. See how your pig big. Like man, big man. Oh. Come here, make I put condom now. Mo kí gbogbo ẹ̀yin subscribers mi lápapọ̀ káàkiri gbogbo àgbáyé mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín. Rotting boy ló ń sọ̀rọ̀, Rotting boy ló ń kí yín. Mo kí gbogbo ẹ̀yin viewers mi lápapọ̀, ilé yín ọ̀nà yín kò ní bàjẹ́. Bẹ́ẹ̀ ni ó tọ́jọ́ mẹ́ta, bẹ́ẹ̀ ni àkú ọdún tuntun mo tún dé. Rotting boy TV ẹ máa gbà o. Ẹ má yẹ ká fọ̀rọ̀ gùn rárá o. Ẹ má yẹ ká fa ọ̀rọ̀ ògùn rárá, mo sọ fún yín, ẹ má yẹ ká fọ̀rọ̀ ògùn rárá. Ṣé ẹ rí mìnítàn yìí? Ọjọ́ tí kọ́kọ́ dún aṣẹ́wó. Ọjọ́ tí kọ́kọ́ lọ dún aṣẹ́wó fún ẹ̀kọ́ lajú oge kò yé yín. Ọjọ́ tí kọ́kọ́ lọ dún aṣẹ́wó. Àsọmọ bọ́ì náà ẹ mọ̀ owó yẹn kàn yọ sí mi lọ́jọ́ yẹn ni mi ì dẹ̀ ṣe rí rárá. Mo fi ọlọ́mà mo fi ṣẹ̀rí mi ṣe rí. Ara mi yẹn kàn ń lé ní ẹ̀mọ̀ igbó tá máa ń fà yẹn a máa ń gégé dú kò yé yín. Igbó tá máa ń fà yẹn ẹ̀mọ̀ kò yé yín. Mi ṣe gégé dú tán lọ́jọ́ yẹn ni. Mi ṣe fagbó tán lọ́jọ́ yẹn ni. Mi tó gbẹ́mu funfun sí mi tó gbé bí àṣàrà yẹn wá lélẹ̀kúlẹ̀ gan. Kò yé yín. Òtẹ́ ẹ̀kan dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ àbá wa. Bí ṣe gbéra nìyẹn ó ti pa bí ṣe débẹ̀ nìyẹn ìbá rí Fariga kan bí ṣe pè wọlé nìyẹn. Mi ì ṣe rí o, mi ì ṣe rí rárá o. 5 bay ló wà lọ́wọ́ mi lọ́jọ́ yẹn. Richard Brian 5 bay 5,000 ló wà lọ́wọ́ mi. 520 nìyẹn 5 bay ló wà lọ́wọ́ mi. Bí ṣe gbọ́ lọ ti sọ fọ́mọ ni ọmọ fẹ́ rí ẹ ọwọ́ kan gan ti dì mọ́ mi bó ṣe ṣe ká bá tẹ̀lé ìṣòwò yàrá ẹ̀ nìyẹn. Àṣé máa gọra mi lọ́jọ́ yẹn. Ẹ̀wọ̀n téèyàn bá ṣe rí téèyàn ò lè gba ìmọ̀ràn téèyàn seek advice pé ká tọ̀ ń sọ́nà
tí kankan fẹ́ lo ògbójú àsọmọ yìí kò náà kò yé yín bí ṣe bẹ́ wọ yàrá ẹ̀ nìyẹn. gẹ́ ìyá wèrè o ó ya wèrè gan o ó ní ọmọ jókòó lórí bẹ́ẹ̀ mo jókòó tì mí lọ́wọ́ kò ti yọ ẹ̀ aṣọ pé tó wọ̀ sókè yóò ti yọ kúrò bẹ́ẹ̀ skẹ́ẹ̀tì tó dẹ̀ wọ̀ mí ní skẹ́ẹ̀tì ní kò wọ́n kankan lábẹ́ bó ṣe fa wálẹ̀ nìyẹn ó kàn yọ bó ń tó ní mú àwọn òní wá gbọ́ ẹ̀yẹn sí ni wọ́n á fowó ra ọ̀yàn orí 10 ní orí ìní tó 10 2 bay lọ́wọ́ lọ́nu rárá 5 bay láàrin kó 5 bay fún wọn nìyẹn. ẹ mọ bí mo ti gọ́ra mi kọ́tà pátá. ìgbà yẹn dẹ̀ ní kò sí condom ìgbà yẹn dẹ̀ ní ayé ìgbà yẹn kò sí condom kò sí pà ń lo condom nígbà yẹn ò ní yẹ wòran kò sí pà ń lo condom nígbà yẹn kò yẹ yín ó ti bà mí lẹ́bàá yẹn pé mi ì dẹ̀ ṣe rí ọkọ yẹn lé ní jù báyìí igbó ti fàyẹ ògóró ti mu ọtí ti mu ẹmu ti mu yẹn ó dúró ní tàǹdí báyìí ní ìrẹ̀mọ́ ń pa ẹ gbọ́ tó ọmọ kẹ́hìn bó ṣe fa kọ́ńdọ̀mù yá lọ́jọ́ yẹn ní báyìí bó ṣe fàyà nìyí ló bá yọ jáde òye yìí ló bá ṣe báyìí o bó ṣe fà jáde lọ́jọ́ yẹn nìyí kò yé yín ó bá ní kí n dìde bí mo ṣe dìde àwọn ti tú bẹ́ẹ̀tì yẹn ẹ̀gbọ́n ló wá kọ ẹ̀yìn sí mi báyìí ẹ̀yìn tó kọ yẹn kò yé yín aṣọ ti tẹ kírímù díẹ̀ sọ́wọ́ ó ti tẹ kírímù bíi funfun báyìí sọ́wọ́ bó ṣe fọwọ́ kó mi báyìí ó forí ẹ̀gún kírímù ó ní gonorrhea gonorrhea adéyọ̀bọ̀dí gonorrhea àṣà àti ìdáhùn lára ó ní bó ṣe kó gbájú fún mi nìyẹn ariwo tó pa ẹ̀rọ gbọ́n pílánì ẹ̀ ni gbogbo àwọn adájọ́ ó ti pé tó dún ọ̀nà ó ti sílẹ̀kùn lọ́wọ́ kan fẹ́ ṣe gbé mi jáde ó wò nìyẹn gonorrhea you go treat am o gonorrhea you go treat am o gonorrhea ìgbájúgbà gbà ètò tẹ̀ wá dùn mí jù pátápátá ike ìtọ̀ yẹn kò yé yín irú àwọn kẹjá ń tọ̀ sí yẹn bọ́ńkálukú ṣe ń gbé jáde tán ń ṣì ní àfi wìtì lórí mi Cynthia Lucran ó kọjá bẹ́ẹ̀ wọ́n fi tọ̀ yẹn wẹ̀ mí ni mọ́níjà ló gbà mí lẹ̀ lọ́jọ́ yẹn o mọ́níjà hòtẹ́ẹ̀lì yẹn ni ló gbà mí lẹ̀ ló wá ń pariwo pa mí náà lífàmù náà ọ̀ǹtì tí ẹni tó lò tẹ́lẹ̀ gangan di ẹni tó lò tẹ́ẹ̀lì yẹn kàn bó sásìkò ni mọ́níjà yẹn ló wá ń pariwo wọ́n ṣe fi mí sílẹ̀ nìyẹn bàbá tó lò tẹ́ẹ̀lì yẹn ló wá ní mọ́níjà ó yá mú lọ sínú bedroom jẹ́ kó wẹ̀ wọ́n á wẹ̀ wọ́n kásọ̀ mi fún mi padà ẹ̀gbọ́ àtijọ́ yẹn bí mo kí ni aṣẹ́wó lè bẹ́ẹ̀ yẹn o bẹ́yìn ò bá ṣe é rí tó bá lọ sọ̀dájú ọmọ máa ká lójú ẹni lọ́wọ́ kan àwọn ọmọ yìí kò pọ́nà ọmọ aláṣẹ́wó gan o wọ́n pọ̀ gan ti dá lùkúrà àṣẹ rotting ball ọjọ́ yẹn ti kọ́ make attempt pé mi máa dáṣẹ́ mi rí dó lọ́jọ́ yẹn ẹ̀gbọ́n pa ẹ̀ lẹ́nu bàjẹ́